kátàbù ọmọ bàbá ń bí Sheikh Yahqub ọmọ Abdul Baaqi ìrìnlá kátàbù ọmọ bàbá ń bí Sheikh Yahqub ọmọ Abdul Baaqi. èmi ò rẹ́ni tó bá wọn bẹ́ fún ìkàmùdù ò ní bá wọn béèrà láíláí adìẹ tó bí jàpá èmi èrí títí ọ̀sán kankan ò bá wọn sọ tòmátò rí ọmọ tẹ́yà bá bí ẹyá níjọ kò lábùyẹ̀. sódàmọ̀ bó o bá rí àbórúkọ rẹ̀ ni wọ́n ń gbọ́ ọkọ̀ tó ní ńlá létí tó falẹ̀ kà tó kúnlẹ̀ lọ ọba bambi Abdulbaki ọmọ Muhammadu èèkàn tó wáyé tó sì ráyé wá iná ló jẹ́ fún káfìrí igi ọdún tó tutù tó ń sèso fẹ́yẹ jẹtẹ́yẹ tó ń gbábẹ́ rẹ̀ sinmi ní èèkàn kan gùgùdù tó kọjá èbótòrò oníwàásí àgbáyé olùkọ́ àgbáyé tí kọ́ gbogbo ẹni tí ń táwọn èèyàn wẹ́wẹ́ ní kéwú àgbà àlùfáà tó ń káwọn àfa àgbà ni àgbà oníwàásù táwọn àgbà oníwàásù míì gbọ́dọ̀ rẹ̀ tọ́ kéwú ogun àgbáyé tó kú òní ti Nàìjíríà lásán ni òjò tó bá súbolẹ̀ rírọ̀ rẹ̀ á ti mọ́ mílẹ̀ títì ọ̀nà èèmọ̀ lọ́mọ èèmọ̀ ń gbà wáyé ọmọ ọba ni bàbá tó bí bàbá wa Abdulbaki ìdílé ọba ọláìlúmi ni wọ́n ti jáde Ibrahim ló kọ bàbá tó bí bàbá wọn Usman ló kọ bàbá tó bí bàbá tó bí wọn Aliu ni bàbá tó bí Usman ilé ajígbàgùn tó padà dájíjágun ẹ̀sìn ló kọ agboolé wọn jẹ́ ilé kan pàtàkì tó ní ńlá ni ọ̀kan gbòógì ló jẹ́ nínú ilé ọba tó ti jẹ ẹ máa fìwé tẹ̀lé mi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n gbogbo tànkọ́ la gbọ́dọ̀ gbọ́ dànù ìsọmọ ọba sàfà ni bàbá tó bí Sheikh Abdulbaki àlùfáà wo tó gbajúmọ̀ ni wọ́n nígbà ayé wọn síwájú kí súnà tó tàn kálẹ̀ wò làwọn bàbá yìí ti ń jà fà Muhammadu ò kì í sàfà kékeré wọ́n níbi tí ń pè ní kálú àlọ́dẹ̀dẹ̀ wọn níbi tí wọ́n ti máa ń lọ́jọ́ pípẹ́ fi bólúwa wọn sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìṣesí àwọn oníkéwu ọjọ́ ọ̀hún náà ìgbà tí súnà ò tí ì gbalẹ̀ là ń wí o oníkéwu ńlá lọmọ ọmọ Aliu tó bí Sheikh Abdulbaki àtìyá àti bàbá Sheikh Abdulbaki ìwò ni ẹ gbé wá Búkàyà ló kọ ìyá tó bí Sheikh Abdulbaki náà ìwádìí mi ṣe díẹ̀ nípa ọ̀rọ̀ Sheikh Abdulbaki bàbá wọn jẹ́ni tó níyàwó jù kan lọ owó olórogún jẹ́ni tó lágbára kan ìyàwó mẹ́rin ni bàbá tó bí bàbá fẹ́ ẹlẹ́ẹ̀kejì nìyá wọn tí ń jẹ́ Rùkọ́yátù oníṣòwò níyá Sheikh Abdulbaki ọba àbánikan dájọ́ kan nínú oníbàárà wọn ọmọbìnrin kan ti síwájú bàbá wa Abdulbaki wáyé obìnrin ní kọ́kọ́ bí síwájú bàbá wa olùkọ́ àgbà èèmọ̀ tó ń sọba lọ́jọ́ kan ló fi béèrè wípé èyí ti jẹ́ Rúkàyà ó yẹ kọ́ ọmọ ọwọ́ rẹ ti lábúrò ó sá ti dàgbà ó tó lóyún lé o ìyá bá kẹjọ́ wọn rò wọ́n lórogún ni ò fààyè lẹ̀ orogún ni ò fààyè lẹ̀ bíi ti bó orogún ni ò fààyè lẹ̀ káàfá ò wọlé tọ̀ wọ́n ṣé ẹ rí pọ́nmọ́sẹ́ làwọn ìyàwó àkókò yìí tí wọ́n ń jowú owú jíjẹ ti wà lára obìnrin kì í sòní yìí ọba àbánikẹ́ńdá wá jẹ́ kó yíya wọn ti jẹ́ Rùkọ́yà wọ́n lọ́mọkùnrin kan tẹ̀lé ọkiri tó fẹ́ wáyé láìpẹ́ yìí ọba jẹ́ kó yé wọn pọ́mọ tí ń bọ̀ yìí ọlọ́pọ̀ èrò ló jẹ́ ó tó jó lókìkí o ẹni ńlá ni pẹ̀lú bá ń jíṣẹ́ fọ́kọ rẹ pé mo fẹ́ rí Muhammadu ìyá délé wọn kẹjọ wọn rò fọ́kọ wọn lọ́ba ní kẹ́ ẹ wá ìgbà tí wọ́n dá ààfin ọba àbánikan dá òsè méní ṣe méjì ó ní wọnú ààfin lọ yàrá tí wọ́n fún wọn ni wọ́n ti jọ ní nǹkan pọ̀ lọ́jọ́ sí lóyún bá dé lóṣù ọ̀hún náà ọmọ tí wọ́n bí ni wọ́n pè lọ́ba bá ń bí rọ́ba ló ṣe sábà bíi mẹ́ẹ̀sẹ̀ tètè rọ́mọ ọ̀hún bí Àkànbí Abdulbaki àgbà ọba bá ń bí wáyé tó bàbá wọn náà ló kọ́kọ́ kọ́ wọn ní kéwu o wọ́n kéwu díẹ̀ lọ́dọ̀ bàbá ìyá wọn kọ́ wọn ní kéwu wọ́n tún lọ kẹ́kọ̀ọ́ nílé ìyá wọn nígbẹ̀yìn wọ́n tún kéwu lọ́ba tẹ̀dó torí lára àwọn agbègbè tó gbajúmọ̀ fún kéwu ló jẹ́ ẹni tí wọ́n wá kéwu jù lọ́dọ̀ rẹ̀ ní bàbá wa Sheikh Mualiyu Badirudeen Sheikh Muali Badirudeen nílé àmì ìwò ọ̀kan gbòógì nínú àwọn àfáà tó gbajúmọ̀ kálẹ̀ Yorùbá ni bàbá yìí jẹ́ ọwọ́ bàbá wa Muali Badirudeen kálí ó kákó Ìlọrin Ìbàdàn káàkiri àgbáńlá ayé ni wọ́n ti mọ Sheikh Muali Badirudeen ibi ni bàbá wa Sheikh Abdulbaki ti jẹ́ mọ́ kí ó tààrà lọ́dọ̀ bàbá wa Al-Amini
ọwọ́jà Sheikh Abdul Baaqi tàn ká bẹ́ẹ̀ dé Saudi Arabia Cairo Egypt káàkiri ayé ni wọ́n ti lọ́mọ kéwú rẹpẹtẹ àgbàlùfà tó bí pòfẹ́sọ̀ ńlá ní ẹ jẹ́ tẹ́ ẹ bá ń gbọ́ pòfẹ́sọ̀ Kídírù Abdul Baaqi fáàrí orílẹ̀-èdè yìí kan pàtàkì ni pòfẹ́sọ̀ kéwú tó jọmọ Áfíríkà àkọ́kọ́ tó dolùkọ́ ńlá ní yunifásitì kan pàtàkì tí ń jálì imam alimami Riyadh nílẹ̀ Saudi Arabia ni mò ń wí ilé ẹ̀kọ́ ńlá ní Saudi ni ọ̀pọ̀lọpọ̀ dókítà pẹ̀lú ní wàásù yẹn tó bí Wazeer ilẹ̀ Yorùbá àkọ́kọ́ láyé ọmọ bàbá wa Abdul Baaqi ni ẹ̀yẹ náà kọjá ntọ́mọdé lè pé kí lè yí Sheikh Yahqub Abdul Baaqi lọ́mọ àjànàkú tí ò yá rárá ọmọ ẹ̀yà tó jẹyà ni bàbá Baaqi àná àti bàbá Baaqi òní wọ́n gbajúmọ̀ káyé ni ẹni tó bá ń pè dá sọ̀rọ̀ ní tànà bàbá wa tòní náà ò kì í ṣe kí ló fẹ́ wí láwùjọ lọ́balọ́ba àfà ìjọba jókòó nípàdé ọba ní bàbá àwọn èèyàn ńláńlá ò kì í kọyàn bàbá bí ń tí wọ́n tóbi láàfáà kò sẹ́ni tí bàbá wa Baaqi tànà ò lè gbé náwó lójú bó jẹ́ni tí ń ṣe tí ò dáa bàbá wa Baaqi kò ní náà kọ̀kọ́ rẹ̀ wọn lóhun ò bá wọn ṣe mọ́ tó bá ti jẹ́ tolúwa àwíkoko lójú ọlọ́rọ̀ kọ́lọ́rọ̀ ó gbọ́ ni wọn ò kì í ṣèèyàn tí ń torí owó tàbí tó fẹ́ gbàsàpọ́nlé ẹni tí ń sin tọ́ba òkè ò fẹ́ràn bàbá Baaqi tàná ò ní ṣe wàásù nǹkan tí wọn ò ní lè ṣe láíláí bàbá Baaqi tòní náà ò ní ṣe wàásù nǹkan tí wọn ò ní hù níwà ẹ̀rí pọ́ mẹ́jọ bàbá bẹ́ẹ̀ni ńlá bá fà wọ́n mọ́dọ̀ wọn ó sún mẹ́ni ńlá bó bá ṣe ń tí ò tọ́ wọn ó tọ́ sọ́nà tó tọ́ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni tàná náà ń hùwà ká láyà ká lè sọ̀rọ̀ ká níwà àpọ́nlé ọ̀yàyà ká mọ kí ká tó kóyàn mọ́ra ògùn náà gbòǹgbò akọ̀mọ́ sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ Sheikh Yahqub Abdul Baaqi àjàrọ́jù ló ń ṣùjá ìtàn bàbá wa Baaqi tó lẹ́kọ̀ọ́ ìgbìyànjú àtàníyàn tó mọ́ ló mú ní bọ́mọ tó yàn kalẹ̀ onísùnà tí ò takò ń tólúwọ bá sọ ní gbogbo ọmọ wọn èèyàn tó fẹ́ kúure kó hùwà re ẹni ó fẹ́ lẹ́yìn tó dáa kó ṣe ń tó dáa kalẹ̀ kó tó rí wàlẹ̀ àṣà Wazeer ọmọ olóde òkúta ọmọ abòkè díẹ̀ Kùránì òkè wájú dásà bàbá mi ogun rẹ̀rẹ̀ wájú ọba tí ń jáde òkirikiri dálé aláṣejù sí ọmọ arílẹ̀ kàmọ́yà gbágun lógun ọmọ agbórí àtàgé fọhùn ọmọkùnrin líle kẹ́ bá ló tó ẹ̀yin a sì ní òtó alágbára tí ń nà ọmọ kó tó nẹrú ni bí ò bá nà yé kan ọba kan rẹ̀ ò ní bẹ̀rù oṣù kan bọ́jí kan bò sọ́mọ ọlọ́jà yẹ ẹ̀nà gbágun lógun bó fájí gbágùn lówó ríró ló tún ró bó sì fájí gbágùn lówó ríró náà ló tún ró. wọ́n lówó tẹ́lẹ̀ lé wọn. owó ń bẹ nílé owó ń bẹ níta nílé bàbá wọn. ọmọ ọlá ni ẹ. ọmọ ọlá ìlú ní ẹ̀gbọ́n òrà dédé ẹgbẹ́ lórí àbúrò kọ́lá yí wọnú ara wọn. ọmọ ọba àpédìtẹ̀. tọ́pọ̀lọpọ̀ ọ̀tàn ò bá sojú mi mo kàtàn mo gbàtàn lọ́wọ́ àwọn èèyàn pàtàkì tí wọ́n bá tàn.